Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. Olúwa bá mi kẹ́ Alájàní lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Bá mi kẹ́ Alájàní lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Bàbá tó bí mi torí mi kò jẹ́ ìyàyà kúyà. Bá mi kẹ́ Alájàní lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Ṣé bóun ló tọ́ mi torí mi kò jẹ́ ìyàyà kúyà. Bá mi kẹ́ Alájàní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba àgbàlagbà, ọba tí ò ní kú, ọba tó dákú tí ò sì ní kú láéláé. Òun náà ló sì dá abẹ̀mí, léyìí tó jẹ́ wípé nínú ọlá rẹ̀ ẹ̀dá ò máa bẹ fún ìgbà kan ní, tó bá sì tún yá ẹ̀dá ò ní sí mọ́. Ọba yìí náà lọ́ba ogbó, òun lọ́ba àgbàlagbà. Àdéhùn rẹ̀ náà nípa wáyé, kò wá sí bá ti ṣe lè pẹ́ láyé ọ̀hún tán, á tún padà sọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni. Ọba yìí náà ló ń fira rẹ̀ hàn wá látàrí ìfẹ́ tó ní sáwọ èèyàn, wípé ká wáyé ká ṣe tòun Ọlọ́run. Kò wá sí bá ṣe lè ṣe tòun Ọlọ́run ọba tó a ò lè ṣẹ́kù sáyé. Ó di túláàsì pa padà sọ́dọ̀ òun Ọlọ́run. Eléyìí lọ́lọ́run fi sọ fún Ànábì wa Muhammad. Ànábì náà lo ayé tó ń ti bí Ànábì ṣe lo ayé tọ́lọ́ nífẹ̀ẹ́ Ànábì. Ọlọ́run ò torí wípé ká Ànábì ó pẹ́ láyé kó wá jù sáyé kó má padà sọ́dọ̀ òun Ọlọ́run. Eléyìí náà ló ṣẹlẹ̀ sí bàbá wa oníwàásí àgbáyé, Fadilati Sheikh Muyideen Ajani Bello. Ọlọ́run má ṣe bá ní kẹ́ wọn. Bàbá yìí wáyé eré, wọ́n lo àsìkò rẹ̀, wọ́n lo ìgbà rẹ̀, tó ń ti bí wọ́n ṣe lò tán ọ̀hún náà, tó ń ti fẹ́ táwa èèyàn ní sí wọn látàrí wípé à ń gbádùn wọn látàrí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń bá wa sọ. À ń wò wípé bàbá ó máa bẹ lọ títí ni, àmọ́ nínú kádàrá Ọlọ́run padà ní kí wọ́n padà sọ́dọ̀ òun Ọlọ́run náà ni nígbà tásìkò tó. Eléyìí já mọ̀ wípé kò sí bá a ṣe lè mọ ẹbẹ láyé tó, ẹ̀dá kan tí ó ju sáyé ò sí. Inú ẹ̀dá tọ́lọ́run bá dá gbogbo wa pátá náà la wá látọ̀dọ̀ rẹ̀. Kò wá sí bá a ṣe lè ṣe tó, ọ̀dọ̀ ẹ̀ náà la padà sí. Eléyìí lọ́lọ́run fi sọ fún Ànábì wa Muhammad. Ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر كبيرا. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله ولا أكبر. تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. لا إله إلا الله. بل أحياء عند ربهم يرزقون. ولا تحسبن الذين قتلوا في سبيل الله. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. الله أكبر كبيرا. بل أحياء عند ربهم يرزقون. لا إله إلا الله. بل أحياء عند ربهم يرزقون. Ọlọ́run ọba ló sọ fún Ànábì wa Muhammad. ولا تحسبن. Eléyìí já mọ̀ wípé kò sí bí ẹ̀dá ṣe lè máa bẹ láyé tó, kò sí irú ìfẹ́ tọ́lọ́run lè ní sí ẹ̀dá láyé, kò sí ẹ̀dá ò padà sọ́dọ̀ Ọlọ́run ọba náà ni. Ọlọ́run wá ní ẹ̀rí irúfẹ́ àwọn èèyàn tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí, tí wọ́n ṣe tọ́lọ́run, tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀,
tí wọ́n tẹ̀lé ìlànà ti Ànábì wa Muhammad. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. Ọlọ́run ní ẹ má pè wọ́n lókú o, tírú wọn ò bá sí láyé mọ́ ẹ má pè wọ́n lókú. بل wọ́n èé ṣòkú o. أحياء. La ilaha illallah. بل أحياء. Allahu akbar kabiran. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. Àwọn ẹrú èmi Ọlọ́run ọba tí wọ́n wáyé tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fẹ́mi Ọlọ́run tí wọ́n gbàfà fẹ́mi Ọlọ́run. Ọlọ́run ní bírú wọn bá kú ò láyé ẹ má pè wọ́n lókú, wọ́n èé ṣòkú wájú èmi Ọlọ́run. بل أحياء. Ọlọ́run ní kò sẹ́ni ẹni àlàyé ni wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run. بل أحياء. lọ́dọ̀ tí ilẹ̀ yẹn ó ti máa wò wọ́n níwò wípé kú ni wọ́n. àmì bal ahya'u inda rabbihim, lọ́dọ̀ ọba tó ṣẹ̀dá wọn àlàyé ni wọ́n. بل أحياء عند ربهم La ilaha illallah. Allahu akbar kabiran. بل أحياء Ọlọ́run ní kò sẹ́ni ẹni عند ربهم lọ́dọ̀ èmi Ọlọ́run. Ọlọ́run nírúfẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ àlàyé ni wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run. ìjẹ ìmú wọn lọ́dọ̀ èmi Ọlọ́run, àlàáfíà wọn lọ́dọ̀ èmi Ọlọ́run náà ni ó sì máa wà. Faddal ya Sheikh. ولا تحسبن Allahu akbar ولا kabira. تحسبن الذين قتلوا في سبيل الله. Ọlọ́run ní gbogbo orúfẹ́ àwọn èèyàn tó bá ti kú sójú ọ̀nà èmi Ọlọ́run, tí wọ́n dákẹ́ sójú ọ̀nà èmi Ọlọ́run, tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀, tí wọ́n sì ṣe tèmi Ọlọ́run bí èmi Ọlọ́run bá ṣe pálàṣẹ fún wọn. Ọlọ́run ní kò sáníyàn ní ìsìn. الذين قتلوا في سبيل الله. Wọ́n jagun sójú ọ̀nà èmi Ọlọ́run ọba, wọ́n hùwà rẹ̀ sójú ọ̀nà èmi Ọlọ́run ọba, wọ́n tọ́ àwọn èèyàn sọ́nà lójú ọ̀nà èmi Ọlọ́run ọba, wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lójú ọ̀nà tèmi Ọlọ́run ọba, wọn ò ṣì àwọn èèyàn lọ́nà. Ọlọ́run nírúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. الذين قتلوا في سبيل الله. Gbogbo ìyànjú wọn lójú ọ̀nà tèmi Ọlọ́run, wọ́n wá kú sórí ẹ̀. Ọlọ́run ní kò sáníyàn ni wọ́n kú sórí wípé wọ́n ju ojú sẹ́lẹ̀ fẹ́mi Ọlọ́run. Ọlọ́run ní kíni. بل أحياء. Ọlọ́run ní àlàyé ni wọ́n o, wọ́n èé ṣòkú o. Ẹ má pẹ̀rú wọn lókú, wọ́n èé ṣòkú. بل أحياء. Ọlọ́run ní àlàyé ni wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run. Ọlọ́run ní àlàyé ni wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run ọba tẹ́mi ṣẹ̀dá wọn tí mo ní kí wọ́n wá. Pé wọ́n ju ojú sẹ́lẹ̀ fẹ́mi Ọlọ́run, wọ́n ṣe tèmi Ọlọ́run dórí àmì wípé ibẹ̀ náà ni wọ́n kú sí. Ọlọ́run ní kò sáníyàn ní àlàyé ni wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run o. Gbogbo wọn ó jẹ arísìkí mímu níná nílò wọn, Ọlọ́run lọ́dọ̀ èmi Ọlọ́run ọba náà ló wà. بل أحياء عند ربهم يرزقون. Ọlọ́run ní provision wípé wọ́n ó mu wọ́n ó jẹ, ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba ló wà. Ẹ̀san tèmi Ọlọ́run ọba ó san wọ́n nìyẹn. Ẹ má pè wọ́n lókú, ẹ̀yin ni wọ́n bá jẹ mọ́. Àwa tá ń bẹ láyé ni wọ́n bá jẹ mọ́, àwa ni wọ́n bá mu mọ́. Àmọ́ lọ́dọ̀ òun Ọlọ́run. فرحين بما آتاهم الله من فضله. Wọ́n gbọ́. فرحين بما آتاهم الله من فضله. La ilaha illallah. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. Wọ́n gbọ́ bá ń wí lẹ́ẹ̀kan sí i. فرحين بما آتاهم الله من فضله. Ọlọ́run ní ròdùnú la máa fúrú wọn, wọ́n máa dùnnú lórí ń tá a ṣe fún wọn lóore. فرحين بما آتاهم الله من فضله. Wọ́n dùnnú lórí àánú ẹ̀mí Ọlọ́run, ọlá tẹ̀mí Ọlọ́run bá ṣe fún wọn, wọ́n máa dùnnú lórí ẹ̀. فرحين بما آتاهم الله من فضله. Ọlá tẹ̀mí Ọlọ́run bá ṣe fún wọn, wọ́n máa yọ̀, wọ́n máa dùnnú lórí oore tẹ̀mí Ọlọ́run bá ṣe fún wọn. فرحين بما آتاهم الله من فضله. Ọlọ́run lẹ́mi Ọlọ́run ọba látàrí pé wọ́n ju ojú sẹ́lẹ̀ fẹ́mi Ọlọ́run, wọ́n ṣe tèmi Ọlọ́run dójú àmì. Ọlọ́run lẹ́mi Ọlọ́run ọba ò ní dá wọn lágara. Orí tí wọ́n kú lé lórí ọ̀nà lásán wọn lẹ́san rẹ̀.
ọlọ́run ní wọ́n rí ìdùnnú gbà lọ́dọ̀ èmi ọlọ́run látàrí gbogbo ohun tí wọ́n gbélé ayé ṣe wọ́n sì rí kẹ́ wọ́n rí ayọ̀ níwájú èmi ọlọ́run. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. ọlọ́run látàrí oore tá a tún ṣe fún wọn. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. ọlọ́run ní kò sani àní o á dùn wọ́n nínú ìdùnnú tí máa jẹ́ tiwọn látàrí gbogbo ohun tí wọ́n fi kalẹ̀ á fi àwọn àrólé á fi kẹ́yìn wọn àwọn ẹni tí wọ́n gbẹ̀yìn wọn wọ́n ó tún jẹ́ èèyàn rẹ̀ wọn ò ní jẹ́ èèyàn bú ẹni rẹ̀ náà ní bí ẹni rẹ̀ gbogbo ẹni tí ó padà gbẹ̀yìn wọn ẹni rẹ̀ náà ní ó padà jẹ́. ọlọ́run ní kò sani àní ìró ìdùnnú tá a ti mú bárú wọn tá a fi wọn lọ́kàn balẹ̀ lé lórí òun náà ní pé gbogbo ẹni tí ó gbẹ̀yìn wọn ẹni rẹ̀ náà ní ó padà jẹ́. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. bàbá ogun àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ èèkàn tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hún gbogbo àwọn ọmọ tó gbẹ̀yìn wọn àwọn ọmọ rẹ̀ ni àwọn ẹni rẹ̀ ni wọ́n. bàbá wa Sheikh Muyideen bàbá kú ò láyé gbogbo àwọn ọmọ tí bàbá fi kalẹ̀ ẹni rẹ̀ lọ́lọ́run wọn bá ṣe wọ́n kò pa wọ́n lẹ́kún kò dà wọ́n láàmú kò wọ́n bánújẹ́ ọlọ́run ní èèyàn rẹ̀ náà ní ó padà gbẹ̀yìn èèyàn rẹ̀. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. ẹ wo bàbá wa ní Madul Harabi bàbá wa Sheikh Murtada ọlọ́run mọ́ṣá bá ní kẹ́ wọn gbogbo àwọn tí bàbá fi kalẹ̀ èèyàn rẹ̀ ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n àwọn náà dúró lórí tí bàbá fi kalẹ̀ fún wọn àwọn náà tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n bá ti kú láyé gbogbo ọmọ tí ó tún máa tara wọn jáde ọmọ rẹ̀ náà ni ó tún máa jẹ́. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. ọlọ́run ní kò sani àní ẹ̀ bàbá wa ṣe Adam Ali lórí ọlọ́run mọ́ṣá bá mi kẹ́ wọn gbogbo àwọn ẹni rẹ̀ ni wọ́n fi kalẹ̀ bàbá wa Sheikh Muyideen Habibullah bàbá èèyàn rẹ̀ náà ní gbẹ̀yìn èèyàn rẹ̀ ibi tá a ti rápẹrẹ wípé kò sí àní-àní bọ́ ọ bá ṣe eré tó lóore gbogbo ohun tí ó padà gbẹ̀yìn rẹ̀ rere náà ni ó padà jẹ́. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. irúfẹ́ wọn náà ni bàbá wa bá kí nílùú Wo bàbá náà wáyé eré gbogbo àwọn ẹni tí bàbá fi kalẹ̀ tí wọ́n rólé lẹ́yìn bàbá èèyàn rẹ̀ ni wọ́n ọmọ rẹ̀ ní gbẹ̀yìn ọmọ rẹ̀ gbogbo àwọn tí wọ́n gbẹ̀yìn bàbá àwọn náà ṣe eré wọ́n hùwà rẹ̀ àwọn náà tí wọ́n ń gbé àwọn èèyàn wọ́n ti ń gbìn wọ́n sójú ọ̀nà tọ́lọ́hún kí ni tí ó ti wákùwákù irú ayé wo ni wọ́n wá irú ayé wo lọ ń gbé tó lérò wípé ó padà fi èèyàn rẹ̀ kalẹ̀ nígbà tí wọ́n náà bá kú láyé tán. ọlọ́run ní kò sáni àní irúfẹ́ wọn tí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́hún ọlọ́run ní kò sí ní tí ó padà gbẹ̀yìn wọn tá a dùn wọ́n nínú lé lórí sẹ̀ tá a fi ìfọ̀kànbalẹ̀ sí wọn lẹ́mìí nígbà tí wọ́n kú láyé tán onílẹ̀ làwọn ọmọ rẹ̀ tí wọ́n gbẹ̀yìn wọn. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. bẹ́ẹ̀ náà ni bàbá wa Adélàní nìbàdàn lọ́lọ́run ṣògo ọlọ́run ní kò sáni àní àwọn náà fẹ́ èèyàn rẹ̀ kalẹ̀ irúfẹ́ àwọn àfáà náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ jẹ́ pé èèyàn rẹ̀ náà ló ń padà gbẹ̀yìn èèyàn rẹ̀. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. ọlọ́run ní kò sẹ́ni àní o irúfẹ́ àwọn àfáà wa tí wọ́n ti lọ irú wọn náà ní bàbá oníwàásí àgbáyé àmọ́ wò ó pé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wò ó pé bàbá oníwàásí àgbáyé ò tiẹ̀ tí wọ́n tiẹ̀ lọ́mọ ọkùnrin báyìí àmọ́ ńgbà tọ́lọ́run ó gbéṣe rẹ̀ dé wọ́n ti ní gbogbo àwọn ẹni ọlọ́run nǹkan ní wọ́n máa fi pamọ́ ni ńgbà tí ọba yọjú yóò máa jẹ́ ìmọ̀ fún gbogbo aráyé pé àbáwọn ni àbáwọn kọ́ àbí wọ́n ti padà wá ni òun lọ́lọ́run ṣerú àwa yìí náà. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe òun náà ló lóore jù òun náà ní finilọ́kàn balẹ̀ jù àmọ́ kò sírúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́ láyé mọ́
àwọn ọmọ rẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ nípò tí wọ́n ń bẹ nípò àṣẹ tí wọ́n ń bẹ nípò agbára ọmọ rẹ̀ wo ní gbẹ̀yìn irú wọn nígbà tí gbogbo àwọn bàbá wọn tí wọ́n ń bẹ nípò yìí wọ́n gbé nǹkan rẹ̀ ṣe wọ́n ṣiṣẹ́ rẹ̀ wọ́n hùwà rẹ̀ àmọ́ kéèyàn hùwà rẹ̀ náà ni ó fi lẹ́san rẹ̀ nítorí ọba ẹ̀san lọ́lọ́hun ọba alágbára ni ọba ẹ̀san ni ó sì ní gbogbo ntẹ́ ẹ bá wù níwà náà lásán yín lẹ́san lórí ẹ̀. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون ألا خوف عليهم ولا هم يحزنون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا خوف عليهم الله أكبر كبيرا يحزنون Ọlọ́run a bẹ̀ ọ́ mọ́ ṣàṣà wa náà léèyàn rẹ̀ Ọlọ́run ṣe wá léèyàn rẹ̀ kájẹ́ èèyàn rẹ̀ láyé nǹkan yìí ni nǹkan ẹ̀san ni àtàyé iná ọ̀lẹ́dẹ́ ó ti máa kẹsàn gbogbo ohun tó bá gbìn kalẹ̀ àwọn ẹni rẹ̀ wọ́n gbìn nǹkan rẹ̀ kalẹ̀ nǹkan rẹ̀ wá ti ń bí nǹkan rẹ̀ Ọlọ́run ní irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá kúrò láyé tán Ọlọ́run ní gbogbo ohun tí wọ́n bá fi kalẹ̀ gbogbo àwọn tí wọ́n bá rólé lẹ́yìn wọn Ọlọ́run ní kò sí nǹkan kan míì. Allah khawfun alayhim. Ọlọ́run ní àní bá wọn nú jẹ́ lọ́dọ̀ àwọn Ọlọ́run. Wala hum yahzanun. Ìbẹ̀rù kan ò ní sí fún wọn ò sì ní banújẹ́. Allah khawfun alayhim. Wọn à ní banújẹ́ látàrí oore tá a ṣe fún wọn. Wala hum yahzanun. Wọn à ní gbé wọn sí láyé mọ́ ìbẹ̀rù kan ò ní sí fún wọn. Wọn ò sì ní banújẹ́ lórí ntọ́lọ́run tí wọ́n á pèsè kalẹ̀ fún wọn tọ́lọ́run gbìn kalẹ̀ fún wọn tọ́lọ́run ní kí wọ́n máa rólé lẹ́yìn wọn Ọlọ́run ní kò sí bẹ̀rù fún wọn sẹ́ẹ̀. ولا هم يحزنون ولا هم يحزنون ألا خوف عليهم ولا هم يحزنون Allah khawfun alayhim wala hum yahzanun. Ọlọ́run ní kò sí bẹ̀rù fún wọn o kò ní sí bẹ̀rù fún wọn. Allah khawfun alayhim wala hum yahzanun. Ọlọ́run ní kò ní sí bẹ̀rù fún wọn lọ́dọ̀ òun Ọlọ́run tí wọ́n wà Ọlọ́run ní kò ní sí bẹ̀rù fún wọn. Wọ́n sì ní ìbànújẹ́. بنعمة من الله وفضل وأن الله لا إله إلا الله لا يضيع أجر المؤمنين الله أكبر كبيرا الله أكبر كبيرا وأن الله لا يضيع أجر المؤمنين يستبشرون بنعمة من الله وفضل. Ọlọ́run lá máa múrò òdùnnú wá bá wọn wọ́n máa dunnú lórí oore tá a ṣe fún wọn. يستبشرون بنعمة من الله وفضل. lórí ìdẹ̀ra tá a ṣe fún wọn lórí àánú tá a ṣe fún wọn lórí ọlá tá a dá wọn Ọlọ́run ní wọ́n máa dunnú lórí ẹ̀. يستبشرون بنعمة من الله وفضل. àtọ́jú rí àwọn Ọlọ́run ọba tọ́lọ́run ní kí wọ́n máa rí wọ́n máa dunnú. يستبشرون بنعمة الله أكبر كبيرا من الله وفضل. يستبشرون بنعمة من الله وفضل. الله أكبر كبيرا وأن الله لا يضيع أجر المؤمنين. eléyìí já mọ̀ wípé kò sí àní-àní gbogbo ń tá a bá gbáyé ṣe náà lágbà lẹ́san. Bàbá oníwàásí àgbáyé wọ́n wáyé eré wọ́n lu ayé eré ẹ wo ìgbà tí bàbá ti ń bá wàásí bọ̀ láti ọmọ ọdún 10 bàbá ti ń ṣe wàásí bọ̀ wọ́n ń gbé bàbá ń kọ́ńkọ́ lọ́rùn káàkiri gbogbo ìlú ni pé tọ́ ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́run ìlú rójú ìlú ráàyè ìlú dùn gbà náà àwọn èèyàn retí gbọ́ wàásí àmọ́ ayé tá a wà ń bẹ̀ yìí gbogbo bí bàbá òun ṣe ké tó bí wọ́n ṣe wí tó bí wọ́n ṣe pariwo tó
pàápàá jùlọ fúnjọba orílẹ̀-èdè Nàìjíríà mélòó nú ẹ̀ la mú lò mélòó nú ẹ̀ la mú ṣe níṣẹ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà bàbá tẹ̀ ń pariwo pé ń pariwo yín kò jẹ́ ráyé ṣe kò jẹ́ rí gbà lò ń polongo Ọlọ́run ọba fún yín gbogbo ògbà bàbá òun náà ni ò sí mọ́ yìí ó wá kúbi tẹ́nì kọ̀ọ̀kan yóò gbọ́rọ̀ ara yín gbà. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. bẹ́ẹ̀ bá lérò pé òkú nírú wọn Ọlọ́run ni wọ́n èé ṣòkú o bàbá ìwọ ayé eré wọ́n lo ayé eré wọ́n lo ìgbà eré wọ́n lo àsìkò eré wọ́n dúró lórí pé wọ́n fẹ́ kó ọrọ̀ ayé jọ bàbá ò dúró lórí pé àáfàá tí ọmọ wa kọ́rọ̀ ayé jọ pé kí la fẹ́ fi ṣe bàbá ń tún tọmọ ọlọ́mọ ṣe ni bàbá tó fi tọmọ tiẹ̀ lẹ̀ ọmọ tó tara ẹ̀ jáde tó tinú rẹ̀ jáde tó fi lẹ̀ tó wá ń tún tọmọ ọlọ́mọ ṣe èèyàn mélòó lọ́mọ wá gbogbo àtàjọ́ mọ bàbá tàjọ́ máa dára bíi bàbá ayé ò mọ̀ wá àwọn ọmọ ọlọ́mọ ni bàbá mójútó irú ayé tó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wa náà wá nìyẹn káwa náà wáyé eré ká lo àsìkò eré ká lóore òun náà láàfin rẹ̀sán eré gbà ń wájú Ọlọ́run. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء الله أكبر كبيرا عند ربهم يرزقون. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء لا إله إلا الله عند ربهم يرزقون. Ọlọ́run ní lọ́dọ̀ èmi Ọlọ́run ní ẹ mọ̀ pé wọ́n ló kú o látàrí bẹ́ẹ̀ náà la fi dúpẹ́ fún gbogbo àwọn ẹni tí wọ́n dìde níjọ́ tí bàbá wa ṣípò padà gbogbo àwọn ẹni tí wọ́n dìde tí wọ́n bá wa kẹ́dùn àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo àwọn ẹni tí wọ́n ṣojú tí wọ́n ṣẹ̀yìn àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kọ́lọ̀ ń wọlá ànábì wa Muhammad látòrí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kárí gbogbo àwọn èèyàn pátá gbogbo àwọn àìmọ̀ káàkiri àgbáyé tí wọ́n bá wa kẹ́dùn àbẹ̀ Ọlọ́run mọ́ṣẹ́ àjájọ ríra wa pẹ́ Ọlọ́run bá ní dúpẹ́ fún yín Ọlọ́run bá ní wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan yín gbogbo ń tẹ́ ẹ fi dúró tẹ́ ẹ fi ní ilé bàbá oníwàásí àgbáyé kò gbọ́dọ̀ gbò kò gbọ́dọ̀ yẹ̀ àbẹ̀ Ọlọ́run mọ́ṣẹ́ àbámi dúró tẹ nìkọ̀ọ̀kan yín náà ilé ẹnìkọ̀ọ̀kan yín náà ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú akí gbogbo ọmọkùnrin Nàìjíríà akí gbogbo ọmọbìnrin Nàìjíríà Ọlọ́run gbogbo ọmọ mùsùlùmí káàkiri àgbáńlá ayé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kọ́lọ́run wọlá títóbi rẹ̀ kó wọlá àánú ẹ̀ oore tó pọ̀ Ọlọ́run bá ní ṣe fẹ́ ní kọ̀ọ̀kan yín ìdùnnú tí ó kalẹ̀ Ọlọ́run má ṣe bá ní ṣe fún yín ọlá ànábì wa Muhammad ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. يستبشرون بنعمة من الله وفضل Allahu akbar kabira. وأن الله لا يضيع أجر المؤمنين Allahu akbar kabira. وأن الله لا يضيع أجر المؤمنين. gbogbo àwọn èèyàn rẹ̀ tí wọ́n ti wáyé bẹ́ẹ̀ Ọlọ́run ní àní dùn wọ́n lẹ́san tá a san wọ́n. لكل اجتماع wọ́n gbọ́ لكل اجتماع Allahu akbar من kabira. خليلين فرقة لكل اجتماع لكل اجتماع من قليلين فرقة لكل اجتماع الله أكبر كبيرا. من خليلين فرقة الله أكبر كبيرا. لكل اجتماع لكل اجتماع لكل اجتماع. àwọn èèyàn ò ní ìkójọ ò ní máa wáyé láéláé bá a bá ti ń kójọ ká sì máa lẹ́mìí pé kò sí ni báwọn olólùfẹ́ méjì bá ti ń kójọ bí wọ́n bá ti ń wà tó ń ṣe ọ̀rẹ́ ara wọn pé wọn ò ní túká ẹ̀há dànù
wípé kò ní sí ìtúká láàrin wọn. لكل اجتماع wọ́n padà fún kágbẹ̀yìn náà ni. من خليلين فرقة kò sí báwọn olólùfẹ́ méjì ṣe lè wà wọ́n padà yára wọn náà ni. وكل الذي دون الفراق قليل. Allahu akbar kabir. وكل الذي دون الفراق قليل. kò sí bí àwọn olólùfẹ́ méjì bí wọ́n ṣe lè máa bára wọn ṣe báwọn ọ̀rẹ́ ṣe lè máa mójútó ra wọn kán nífẹ̀ẹ́ ara wọn dójú góńgó pé wọn wà ní yàrá wọn jọ kan wọn ò yàrá wọn. لكل اجتماع من خليلين فرقة. ń gbọ́. لكل اجتماع Allahu akbar kabiran. من خليلين فرقة. kò sí báwọn olólùfẹ́ ṣe lè máa kójọ kò sí ni kò sí báwọn olólùfẹ́ méjì ṣe lè máa wà bó ṣe jọ kan wọ́n padà fọ́n kánjọ́ kan náà ni wọ́n padà yára wọn gbẹ̀yìn náà ni. لكل اجتماع bá a ṣe nífẹ̀ẹ́ bàbá oníwàásí àgbáyé tó bàbá padà fún wa lẹ̀ لكل اجتماع bàbá padà fi wá kalẹ̀ náà ni. لكل اجتماع kò sí bá a ṣe lè kójọ bá a ṣe lè máa nífẹ̀ẹ́ bàbá bá a ṣe nífẹ̀ẹ́ bàbá oníwàásí àgbáyé tó kò sẹ́ni tó fẹ́ ó lọ kò sí àwọn èèyàn gbàgbé ikú sí bàbá lára látàrí bí bàbá ṣe dàgbà tó àgbàgbé ikú sí wọn lára pé bàbá ò tiẹ̀ ní wọn gbọdọ̀ fi wálẹ̀ báyìí. àmọ́ nínú oore tọ́lọ́run bá ní lọ́wọ́ nínú àṣẹ rẹ̀ ọlọ́run lásìkò tó ọlọ́run wá ní kí bàbá ó fi wálẹ̀ kí bàbá ó yẹra fún wa bàbá wa yẹra fún wa kò sí bó bírúfẹ́ bí èèyàn ṣe lè nífẹ̀ẹ́ ara èèyàn tó ìjọ kan ẹ̀dá ó padà yára wọn. لكل اجتماع من خليلين فرقة. وكل الذي دون الفراق قليل. الله أكبر كبيرا. وكل الذي دون الفراق قليل. bàbá yà wá bí wọn yà wá. وإن فتقادي فاطمة بعد أحمد. وإن فتقادي فاطمة بعد أحمد. دليل على ألا يدوم خليل. الله أكبر كبيرا. دليل على ألا يدوم خليل. bàbá fìyàwó lẹ̀ wọ́n fọmọ lẹ̀ wọ́n fẹbí lẹ̀ wọ́n fọ̀rẹ́ lẹ̀ wọ́n fi gbogbo òlú lẹ̀ wọ́n fojúlùmọ́ lẹ̀ gbogbo àwọn ẹni tí wọ́n ń sá kíjokíjo gbé bàbá náà ni ó gbà wá bàbá náà ló lè ṣàdúrà fún wọn tádùá wọ́n ò fi gbà bàbá ò mọ̀ sí mọ̀ bàbá mà ti yà wá bàbá mà ti lọ. وإن فتقادي فاطمة بعد أحمد. eléyìí jẹ́ kó mọ àmọ̀dájú kan ní nígbà Sayyidina Umar Sayyidina Ali radiyallahu ta'ala anhu nígbà tí Fatima náà fi tóun náà ṣàfẹ́kù Fatima òun náà ní kò sáníà ní kí ló ti wá kú ó ṣàfẹ́kù Fatima lẹ́yìn anabuwa Muhammad. دليل على ألا يدوم خليل. الله أكبر كبيرا. دليل على ألا يدوم خليل. وإن فتقادي فاطمة بعد أحمد. فاطمة بعد أحمد. وإن فتقادي الله أكبر كبير. فاطمة بعد أحمد. الله أكبر كبير. دليل على ألا يدوم خليل. الله أكبر. دليل على kò sí bá a ṣe lè nífẹ̀ẹ́ ara wa tó kò sí bá a ṣe lè fẹ́ràn ara wa tó kò sí àní àpàdà yàrá wa ń jọ kan náà ni. دليل على àpàdà yàrá wa kò sí bá a ṣe lè wà á mọ́ àpàdà yàrá wa ń jọ kan náà ni kò sí bífẹ́ náà ṣe lè tó. دليل على أن لا يدوم خليل. الله أكبر كبيرا. دليل على أن لا
kò sí máa bẹ gbére olólùfẹ́ méjì kò sí máa bẹ gbére. kò sí bá a ṣe nífẹ̀ẹ́ ara wa tó kò sí bá a ṣe kójọ tó àtọ̀rẹ́ àtojúlùmọ̀ àtọkọ àtìyàwó ìjọ kan náà wọn ó padà yára wọn. لكل اجتماع من خليلين فرقة. kò sí bá a ṣe lè máa bẹ láyé tó àgbàdà fira wa lẹ̀ ńjọ́ kan. لكل اجتماع. kò sí bá a ṣe lè kójọ tó kò sí bá a ṣe lè nífẹ̀ẹ́ ara wa tó kò sí bá a ṣe lè fẹ́ràn ara wa tó. bàbá ó fi ọmọ lẹ̀ ìyá ó fi ọmọ lẹ̀ ọmọ ó fi ìyá lẹ̀ ẹ̀gbọ́n ó fi àbúrò lẹ̀ àbúrò ó fi ẹ̀gbọ́n lẹ̀ ọmọ a máa fi gbogbo ẹbí lẹ̀ ńgbà míì. لكل اجتماع من خليلين فرقة. bàbá tó bí mi lọ́wọ́ bàbá wọn náà padà fi mí lẹ̀. لكل اجتماع. bó mo ṣe nífẹ̀ẹ́ bàbá mi tó tí mo ń lérò wípé àsìkò kan ń bọ̀ tá a tún jọ máa gbádùn ara wa Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ mọ́. لكل اجتماع. kò sí bá a ṣe nífẹ̀ẹ́ ara wa tó a padà yára wa ńjọ́ kan náà ni. لكل اجتماع من خليلين فرقة. وكل الذي دون الفراق قليل. وكل الذي دون الفراق قليل. لكل اجتماع الله أكبر كبير. من خليلين فرقة. من خليلين فرقة. وكل الذي دون الفراق قليل. الله أكبر كبيرا. وكل الذي دون الفراق. ẹ wá dúró wàhálà tí bàbá ṣe lórí wa bàbá kọ́ wa wọ́n mú wa lọ léèwé wọ́n rán wa léèwé wọ́n rán wa lé kéwú a lọ yunifásitì a jáde wọ́n fún wa níṣẹ́ àríṣẹ́ ìjọba tí ń ṣiṣẹ́ ìjọba àwa ń lérò wípé ìgbà kan ó tún dé táwa náà wà á sọ pé tọ̀ iṣẹ́ ìjọba tá a ṣe yìí o àti fìtì sẹ́gbẹ̀ẹ́ kan káwá jọ jókòó kájọ máa jíròrò pẹ̀lú bàbá àmọ́ lọ ní kò sáàyè bẹ́ẹ̀ Ọlọ́run lásìkò ti tó ìjíròrò tẹ́ ti jọ ń jíròrò bọ̀ ọ̀hún àsìkò ti tó àsìkò tó ń wo tó ti lo tiẹ̀ ó ti lọ́nu ìwọ láwọn á fi rólé rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah. لكل اجتماع من خليلين فرقة. àwọn àgbàpọ̀ bàbá dání àgbàpọ̀ náà dání léyìí tá a lérò wípé àti ẹ̀ lè a lérò pa a lè ṣe a lérò pa a lè gbé dání torí n tó wúwo ni agbọ́njúbà bàbá ti ń ṣe ni agbọ́njúbà wọn ń bẹ̀ tí wọ́n ń ṣe ni wọ́n bí wa sínú ẹ̀ ni àmọ́ wa ò lérò pé àti ẹ̀ lè lérò pé n tí bàbá yìí ń ṣe ṣáà náà tiẹ̀ jókòó ń bẹ̀ tá a ṣe ń jọ kan rí. لكل اجتماع لكل اجتماع من خليلين فرقة. الله أكبر كبيرا. وكل الذي دون الفراق قليل. لا إله إلا الله. وكل الذي دون الفراق قليل. gbogbo ìwọ tó pera rẹ pàtàkì tó pera rẹ léèyàn bí wọn náà ó ṣe fi bàbá rẹ lẹ bó ṣe fi àwọn òbí rẹ lẹ ńjọ́ kan náà ni ìwọ tó gbé kò dání. هناك العيش من بعد فقدهم. الله أكبر كبيرا. لعمرك شيء ما إليه سبيل. الله أكبر كبيرا. لعمرك شيء ما إليه سبيل. gbogbo wọn tó ń bẹ nípò agbára tó lérò pé ò ní yàrá ò ní kú òun bẹ́ẹ̀ ńjọ́ kan ọ̀ padà kú òun bẹ́ẹ̀ bọ́ fẹ́ bọ́ ọkọ̀ wọn náà padà fọmọ́lẹ̀ irú jẹ́ tó bá wá ṣe láyé irú tó bá gbé ṣe ó náà lọ́mọ rẹ̀ náà lòun náà dáwọ́lé lórí bọ́ ọ bá ṣe eré òun náà ó jogún rẹ̀ bọ́ ọ bá ṣaburú òun náà ó sì jogún aburú gbogbo wọn tó lérò pé ipò agbára ló wà ipò àṣẹ ló wà wọ́n lérò pé ní kú òun bẹ́ẹ̀ wọ́n náà padà kú òunjọ́ kan. ìtọ́ bá sì ṣe níṣẹ́ náà lọ́wọ́ padà fi kalẹ̀
فاطمة بعد أحمد الله أكبر كبيرا. وإن افتقادي Ali ó ní Fatima òun àti Fatima náà padà yẹra wọn lẹ́yìn anabi wa Muhammad. Anabi wáyé bá anabi ṣe nífẹ̀ẹ́ Fatima tó anabi padà fi Fatima lẹ̀ náà ni. Bí Ali náà ṣe wá nífẹ̀ẹ́ Fatima tó Fatima náà ti wá síwájú Ali kúrò láyé. Allahu akbar kabira. Kò sí bá a ṣe lè máa ṣe tó. Kò sí bá a ṣe gbọ́n tó. Kò sí bá a ṣe nífẹ̀ẹ́ ara wa tó. Kò sí bá a ṣe súnmọ́ra ẹni tó. La ilaha illallah. Allahu akbar kabira. لا يدوم خليل الله أكبر كبير. دليلني على أن لا يدوم خليل. Kò síbi fẹ́ náà ṣẹlẹ̀ tó ó ti di túláàsì pé àti wá ó sì di túláàsì pé á padà yára wá ńjọ́ kan náà. وكيف هناك العيش من بعد فقده. الله أكبر كبيرا. وكيف هناك العيش الله أكبر من بعد فقده. الله أكبر كبيرا. لأمرك شيء ما إليه سبيل. الله أكبر. لأمرك شيء ما إليه سبيل. وكيف هناك العيش. bó o bá lérò wípé ẹnìkan ò lè kú ò láyé pé ẹ̀dá ò máa bẹ lọ gbére ni pé tọ nítorí ìfẹ́ tí mo ní sí lágbádá ọ̀wá bó ń lérò wípé nítorí ìfẹ́ tó ní sí yẹn ọ̀fẹ́ ó kú ò láyé kò sí bó ṣe lè ṣe àṣẹ kan tí ò lè ṣẹ ni. وكيف هناك العيش من بعد فقده. o ti lérò wípé o ti nífẹ̀ẹ́ yẹn ẹ ti jọ nífẹ̀ẹ́ ara yín o wá lérò pé ẹ lè yára yín kò lè wáyé má lérò bẹ́ẹ̀. لأمرك شيء ما إليه سبيل. àṣẹ tí ò ní ṣẹ ni láéláé. لأمرك شيء ما إليه سبيل. ǹjẹ́ ó gbọ́dọ̀ wáyé náà nígbà gbọ́dọ̀ fira yín lẹ̀ náà ni. تراب Allahu akbar kabira. تراب Allahu akbar. تراب تراب La ilaha illallah. Allahu akbar. تراب من تراب إلى تراب. La ilaha illallah. وما فخر الله أكبر كبير. تراب على تراب. وما فخر تراب على تراب. تراب kò sí bá a ṣe lè wáyé tó. تراب kò sí bá a ṣe lè máa bẹ tó. تراب kò sí bá a ṣe lè gbélé ayé tó. تراب àtàlìjànú ni o àtẹ̀yàn ni o n tó fi mú yín tẹ́ ẹ fi wá kò sáni àní ẹ̀ padà ńjọ́ kan náà ni. تراب من تراب إلى تراب. ẹbí bí kan láti ṣẹ̀ wá ibi kan láti ṣẹ̀ wá ibi àti ṣẹ̀ wá náà láà padà sí. وما فخر تراب على تراب. وما فخر تراب على تراب. kò sí ṣíṣe kò sáyé ṣe ibi àti wá náà láà padà sí. ibi ọlọ́run ti ṣẹ̀dá ànábì ádámù ńjọ́ kìíní àná wíwá ń fáàrí rẹ kí ni kántákántá kò ń ṣe kí ni fáàrí tó ń ṣe tó pera rẹ léèyàn tó lérò pé ẹnìkan ò tútú ọmọ láyé kò sí àní kó mi gbogbo làálàá kòkò rẹ kó gbogbo ayé jọ ibẹ̀ náà lọ́ọ́ padà sí inú yẹ̀pẹ̀ láti wá inú ẹ̀ náà láà padà sí. يريد الفتى La ilaha illallah. ألا يموت حبيبه. يريد الفتى ألا يموت حبيبه. kò sí bá a ṣe nífẹ̀ẹ́ ara wa sí
وليس إلى ما يبتغيه سبيل لا إله إلا الله وليس إلى ما يبتغيه سبيل eléyìí já mọ̀ wípé kò sí يريد الفتى kò sí bá a ṣe gbélé ayé yìí tó kò sí bá a ṣe nífẹ̀ẹ́ ara wa tó يريد الفتى kò sí bọ́nà ṣe lè ṣí fún wa tó يريد الفتى kò sí bí nǹkan bá a ṣe lè ní bí nǹkan lè ṣe lè rọrùn fún wa tó. ألا يموت حبيبه ká gbélé ayé yìí ká kọ́lé ká ra mọ́tò ká ṣe gbogbo nǹkan mèremère tí èèyàn gbélé ayé ṣe kò sí bá a ṣe lè nífẹ̀ẹ́ gbogbo nǹkan wọ̀nyí tó bá a ṣe bọ́lọ̀ ń ṣe lè dá wa lọ́lá tó bó ṣe lè fi wá sípò tó. يريد الفتى ألا يموت حبيبه bọ́nà ṣe fún ọ̀hún ò ní kó má kú ò láyé pé kú ò ní mú ọ ikú ọ̀gbọ̀dà mú ọ. ألا يموت حبيبه ó ní gbé ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni mo kọ́lé mo ra mọ́tò òun lọ wá ní kú ò láyé. ألا يموت حبيبه kò sí bó ṣe lè nífẹ̀ẹ́ rẹ̀ tó ọ̀gbọ̀dà kú iná ni. ألا يموت حبيبه Allahu akbar kabiran. وليس إلى ما يبتغيه سبيل Allahu akbar kabiran. وليس إلى ما يبتغيه سبيل Olúwa bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Bàbá tó bí mi torí mi kò jẹ́ ìyàyà kúyà. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Ṣé bóun ló tọ́ mi torí mi kò jẹ́ ìyàyà kúyà. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Olúwa bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Alálàó ló bí mi lóore mi kò jẹ́ ìwà kíwà. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Olúwa bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ ẹ Ọlọ́run. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ ẹ Ọlọ́run. Olúwa má fìyà jẹ Al-Ajani Ọlọ́run wò tànàbí. Bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀. Olúwa má fìyà jẹ bàbá mi Ọláwò tànàbí. Bá mi kẹ́ Al-Ajani bá mi forí já Al-Ajani ọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run. bá mi forí já Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. wọ́lá wo tànàbí wá nàbí Muhammad. bá mi kẹ́ Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. foríjì Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Foríjì Al-Ajani lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Olúwa má fìyà jẹ bàbá mi Ọláwò tànàbí.